mi ò jẹ Murphy Afọlábí lówó kó tó kú. Bí àwọn ènìyàn ṣe ń pariwo wípé mo yá 150,000 naira lọ́wọ́ rẹ̀ wípé mi ò sì san padà, irọ́ ni wọ́n pa mọ́ mi o. Adunni Ade òun ló fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí. Òṣèrébìnrin Adunni Adéwálé tí ọ̀pọ̀ mọ̀ sí Adunni Ade ti fèsì sí ìròyìn kan tó ń jà ròyìn lórí ayélujára wípé òun jẹ Murphy Afọlábí lówó kó tó di wípé ó papòdà. Murphy Afọlábí tí òun náà jẹ́ gbajúgbajà òṣèré tó sì dágbére fáyé ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn lẹ́ni ọdún 59, ṣùgbọ́n ní ọjọ́ àìkú tó rékọjá ní ìròyìn kan lu sórí ayélujára nígbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ kóra jọ lágbo òṣèré ní ìlú Èkó láti ṣàdúrà ọjọ́ kẹjọ kí Murphy Afọlábí tó tẹrígbàsọ láti ṣàdúrà fún olóògbé náà. Nínú wáàsí kan tí ọ̀kan lára àwọn àfáà tí ó ń ṣàdúrà ọ̀hún ló ń lo ẹ̀rọ gbohùngbohùn tó sì bẹ̀rẹ̀ sí ní tẹnumọ́ wípé ẹnikẹ́ni tó bá jẹ olóògbé lówó kó san owó yìí, bí bẹ́ẹ̀ kọ́ òun náà yóò padà kú lọ́jọ́ kan o, àti wípé ẹni tí olóògbé náà bá jẹ lówó kó yọjú sí àwọn mọ̀lẹ́bí olóògbé àti àwọn ìgbìmọ̀ tó ń ṣe akẹ́tọ̀ọ́ mọ̀lẹ́bí Murphy Afọlábí wípé kí wọ́n lè san owó yìí padà. Ó ní ọ̀kan lára àwọn òpó ẹ̀sìn Islam àti ìlànà ẹ̀sìn Mùsùlùmí ni wípé kí ènìyàn ó jẹ òkú lówó kó sì san owó ọ̀hún padà, tàbí kí òkú kó jẹ ènìyàn lówó kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ san padà torí pé inú Ọlọ́run ọba ò dùn sí gbèsè. Fídíò wáàsí náà ló jáde sórí ayélujára, èyí tó fa awuyewuye tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu àfáà náà ní ṣe ń dárúkọ Adunni Ade nìkan, tó sì ń pariwo nínú fídíò náà wípé Adunni Ade jẹ olóògbé ní 250,000 naira tí kò sì san padà. Ọ̀pọ̀ ènìyàn gbàgbọ́ pé kò bójúmu bó ṣe ń dárúkọ òṣèrébìnrin náà nìkan ṣoṣo tó sì ń pariwo wípé ẹ̀sìn Mùsùlùmí kò fààyè gbà kí ènìyàn jẹ òkú lówó. Ní báyìí Adunni Ade ti fèsì, ó sì ti fẹ́ sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ tó sọ rèé o. Nínú ìkéde tó fi síta lọ́sàn-án ọjọ́ Ìṣẹ́gun, Adunni Ade ti sọ báyìí wípé ààyè ọ̀wọ̀ àti ààyè pàtàkì ni mo tò Murphy Afọlábí sí nígbà tó wà láyé. Ó ní nígbà tó sì ti dòkú báyìí náà mi ò gbọ́dọ̀ tàbùkù rẹ̀, àti wípé èèyàn pàtàkì ní lọ́dọ̀ mi. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ aṣojú Adunni Ade tó fi síta ni wọ́n ti sọ wípé Murphy Afọlábí àti Adunni Ade wọn ò jẹra wọn lówó kankan kó tó di pé Murphy Afọlábí kú. Ipò ọ̀wọ̀ àti àpọ́nlé ni mo fi Murphy Afọlábí sí. Adunni Ade ló ń sọ̀rọ̀ báyìí. Ó ní nínú oṣù keje ọdún 2021 ni Murphy Afọlábí kàn sí òun láti bá òun ṣiṣẹ́ papọ̀ nínú eré kan tó fẹ́ ṣe. Ó bá mi sọ̀rọ̀ nípa eré náà tó sì fẹ́ kí n kópa. Ó ṣàlàyé fún mi wípé òun kò ní owó lọ́wọ́ àti wípé láti àpò ara òun ni òun ti fẹ́ ya fíìmù náà, ṣùgbọ́n òun ò fún òun ní owó ọkọ̀. Ó ní ó gbà láti san owó epo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun tó sì ṣe 150,000 naira sínú àsùnwọ̀n akoto àkáǹtì òun tí òun ó fi ra epo sí inú ọkọ̀. Arábìnrin náà sọ wípé àmọ́ òun kò lè kópa nínú fíìmù náà nítorí wípé àbúrò òun kan kú lásìkò yìí. Ó ní ìdí rèé tí òun fi tẹkọ̀ létí lọ sí ìlú London láti lọ ṣe ètò ìsìnkú àbúrò òun. Mo bá Murphy sọ̀rọ̀ wípé kó sẹ́ǹdì àkáǹtì nọ́mbà rẹ̀ sí mi kí n fi dá owó rẹ̀ padà, ṣùgbọ́n Murphy sọ fún mi wípé kí òun ó mú owó òun lọ́wọ́ ná torí wípé òun sì tún ní iṣẹ́ míì tí òun yóò bá òun ṣe. Àmọ́ nígbà tó fẹ́ kí n bá òun ya fíìmù tó sọ 150,000 naira náà ló sì fẹ́ san fún owó iṣẹ́ ọjọ́ mẹ́rin. Ó ní mo kọ̀ láti gba 150,000 naira fún owó iṣẹ́ ọjọ́ mẹ́rin. Mo sì sọ wípé kó sẹ́ǹdì àkáǹtì nọ́mbà rẹ̀ sí mi. Mo sẹ́ǹdì owó yìí padà sínú akoto owó àkáǹtì Murphy Afọlábí. Adunni Ade kò fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ níbẹ̀. Ó ní gbogbo àwọn ìwé tí òun fi san owó àti èyí tí Murphy fi san owó fún òun, ìyẹn evidence of payment, ni ó fi sí orí ayélujára. Ó ní báwo ni àwọn ènìyàn kan ó wá ṣe máa ba orúkọ òun jẹ́ wípé òun yá owó lọ́wọ́ òkú, òun ò dá owó padà. Ìgbà yìí gan ni àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní ké sí òṣèrébìnrin yìí wípé kó wọ́ àáfàá yìí lọ sí ilé ẹjọ́. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ níbi wáàsí wípé ó yá owó kò dá owó padà. Ó ní Adunni Ade ó yẹ kí ó fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan àáfàá tó ń pariwo rẹ̀ tantantan. Kí Ọlọ́run
kó foríjì Murphy Afọlábí.